Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ọjọ́ ni wọ́n yẹ ẹ pẹ̀lú ẹbùtì sọ èyí ni àti ó jẹ́ pé bọ́ọ̀lù gbámẹ́rà fún ọkọ̀ yà á. Ọlọ́jọ́ mi ọlọ́run gbèsè ètò yìí o ètò ọlọ́run lóṣùpá ọba máa jẹ gbogbo ètò yìí o àlà ètò yìí o ètò ọlọ́run lóṣùpá ọba máa jẹ gbogbo. Sórí iwájú àwọn àfáà tí wọ́n kọ̀ wá lẹ́ẹ̀kọ́ bó bá fẹ́ dá sọ́rọ̀ níwájú wọn àfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ètò yìí o ètò yìí ètò ọlọ́run lóṣùpá ọba máa gbọ́n jẹ owó ètò yìí. $1 million náà ni kò dájú. Ó ti ká ọmọ yìí ti ká fẹ́ jáde ó ti já kọjá là. Bàbá mi pọ̀ jù. Kẹ́sẹ̀ yẹn náà dada ọ̀gá ọmọ ṣe máa ń gba kiri ni ó ti gbà. Ó lọ lọ́dọ̀ láìpẹ́ yìí. Kẹ́sẹ̀ yẹn náà tọ́lá sí lọ́gbà. Ètò yìí o fi sórí lẹ̀ ìrọ̀lẹ́ ògo sáré wá wo ìtọ́nà ògo olúwa ní ògo tí mo rí ìtọ́jú gbígbé bàbá ìwà ọ̀dá ìtọ́nà tó tọ̀nà ọ̀gbọ̀n wálẹ̀ tó kò sí èèyàn tó máa lóhun òmòṣùpá lábárẹ́ ni tó sọ fún òun òmòṣùpá ẹ̀yẹ́ fi sílẹ̀ bóyá ní èèyàn ò ní àlérí. Owó àmájá wọn gẹ́ ẹ̀ wọ́n kọ́ orí níbi. àfàlàndé bí kò sí ìtura bí. Èmi náà yà á. Ṣé ti markaz wà ká dúpẹ́ ẹni tó bá ṣe wà ní markaz ẹsẹ̀ fídíò ẹsẹ̀ kò sí gbogbo ọlọ́ọ̀bá dúpẹ́ fún yín ọlọ́ọ̀bá ṣe dára fún yín gbogbo ẹni tó bá ní iléeṣẹ́ ìhádà tó sì sóore síbẹ̀ ó ti ṣe fún gbogbo àfáàyè nìyẹn ó ṣe sí iléeṣẹ́ kàmáàlù yẹn ó ṣe sí ilé babalágbàjì yẹn ẹ ṣe sí gbogbo bí yẹn ẹ wá ní wálẹ̀ ẹ ní ṣubú dáhùn ọlọ́run nípa lẹ́yìn yẹn ọlá gbogbo tí ń jẹ́ àfáàyè gbogbo tí ń jẹ́ dàbò ní kàyí ọlá àgbàríkà nínú àwọn àgbéga واسكت في كتاب إبراهيم إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا ورفعناه مكانا عليا ورفعناه مكانا Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.